ìwọ àfáà tó ṣe wá àsìtọ́ ní kó ṣe sọ́ọ̀rì bí wọn náà bá jẹ́ bó bá kúnjú òṣùwọ̀n dáadáa láàfáà tó jẹ́ àfáà bá ara jọ ti ṣe ọ gbọ́dọ̀ pàṣẹ fún yàn pé kó ṣe sọ́ọ̀rì kó lòun ò ní Ó lòun ṣe ẹlẹ́mi ló ká ló. tí wọn náà fi mọ̀ pé ìwọ náà ọ̀ ìsà àfáà. Adébútọ̀ ìwọ náà lára máa tó fúfúlù ìwọ náà wẹ́. Ó kọ tá ń pè ọ́ wọ́n ra fún ọ ni. Ra fún ọ ni ara fún ni. Ọ̀ ìsà àfáà. Ẹ̀sìá. Ọjọ́ ṣe sọ́ọ̀rì ó sì ká nípa ẹ̀ma bọ́rọ̀ náà ó lọ kẹ́kẹ́ sọ́ọ̀rì. Èmi ò sọ fún yàn pé kó ṣe nǹkan kó má ṣe wàláì lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó máa kábàámọ̀. Ẹ̀sìá. Ìdí òkú wà ní títí. Wọn ò dákọ̀ àfáà kankan wọ́n generalize ẹ̀ ni ẹ má dákọ̀ yẹn kankan. Ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ lọ gangan bẹ̀ ni pé mufti Sheikh Suleiman Faruku Al-Miskinu Billah oníkìjìpá kílẹ̀ bí wọn níbi ọ̀rọ̀ yẹn tẹ̀yìn kan tẹ́ fi ń dáàgì wọn tẹ̀ ń kílẹ̀ bí wọn bẹ̀. One, ẹni tó bá wo bọ́rọ̀ yẹn ṣe lọ lójú àgbo ẹ̀ rí i pé mufti ti sọ̀rọ̀ kan bẹ̀ pé bí ìyá tí ó bí Alhaji Wasiu Ayinde ṣe ṣaláìsí tó wọ́n tún ń dùbọ̀ wá sí Èkó níbi prógráàmù ọmọ àwọn tí gbogbo wa náà sì mọ̀ pé bẹ́ẹ̀ ni àbí kálukú ò rí. Ok, one, ó kọ́kọ́ di túláàsì fún wọn kan lọ bẹ̀ nítorí láti lọ ṣe payback fún Alhaji Wasiu Ayinde padà lórí wíwá tán wá síbi prógámù wọn ẹ̀sìn yẹn lé ní o. Ẹlẹ́ẹ̀kejì, ta ló tó bẹ́ẹ̀ ta la fáà náà tó lè ṣerú ẹ̀ tí ó dúró lójú agbo báyẹn tí ó kọlu ẹnìkan out bẹ́ẹ̀ pé gbà sọ pé sọ́rí níwájú Wasiu Ayinde tẹ́yìn náà mọ̀ ẹ má.